wọ́n rí pé ńgbà mọ́kọ́ sí àkọ́kọ́ kútúbà l'Abuja. Allahu Akbar. Inú àwọn ọjọ́ tó jọjú ìmọ̀ lọ́dọ̀ mi jù kútúbà tí mo ṣe kọ́ ló jẹ́ ìmọ̀ mo ti ń ṣe kútúbà ó ti lé ní yóò ti fẹ́ máa tó 40 ọdún àti kankan. Ibi tó ga jù mo ti ṣe kútúbà tí gbogbo bẹ̀ ń lọ ibi tó ga jù ní lọ́rùn. Èmi là kọ́kọ́ ọmọ kékeré tí ọkọ̀ọ̀kọ́ lòun ṣe kútúbà lù yìí ọmọ èké kan ṣáájú mi rí bàbá wa ní Òkè Agodi àwọn là kọ́kọ́ àgbẹ̀ àfa tí wọ́n kọ́kọ́ dájímọ̀ àfa kan ṣáájú wọn rí èmi náà fẹnu sọ pé àkọ́kọ́ ọmọ èké tí ọmọ ẹlọ́run ṣe kútúbà tí wọ́n sì pé tì nílùú yìí pọ̀ ilé mi nílé wọn púpọ̀ kì í ṣe padà sọ mọ́ ń sọ. Afakumullah. Ilé mi nílé wọn púpọ̀. Ẹ wá rò pé pẹ̀lú afáwa Yá Sátár àjọṣepọ̀ sọ̀rọ̀ ni ẹkún tí ń sun káàkiri náà lẹ́tún sun yá ìlú ni mo wà níbi mọ́wúlì fìlànà èmi ò ti lòdì mọ́ àfòdè tó bá jẹ́ òde àwọn kitchen cabinet mi àwọn kòrí òsùn mi àtàrò pé dásí kọ́mọ̀ òde kòrí òsùn mo lòdì torí ìfẹ́ sẹ́yìn n sì fẹ́ kéèyàn sẹ̀ n sì fẹ́ kí wọ́n rọ́ mi lu àwọn òkè ìbẹ̀rù Ọlọ́run mo sọ níbi kan l'Abuja lọ́dọ̀ àwọn Ansar Islam mo ní tí mo bá sọ pé kéwù ṣe Kamali Dini nìkan ló sọ mí bí mo ṣe dà lónìí ọ̀rọ̀ yìí ò pé tó tí mo bá ní ṣéwù kéwù baba lágbárí gbọmọ nìkan ló sọ wá di bá ti dà lónìí ọ̀rọ̀ yẹn kù díẹ̀ tí a bá ní ṣéwù kéwù baba alágbègbè nìkan ló sọ wá di bá ti dà lónìí àṣàbòsí àbọ̀rọ̀ nu abáǹtí baba alágbàjì nìkan ni àfẹ́ mọ́tà ń sọ mọ́nu àwọn baba yìí kankan náà àwọn máa jẹ́ rojú àfa kí lẹ́yìn pín káàkiri tẹ́ ìgbé kalẹ̀ àwọn baba mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n tó ọba ti sọ pé tẹnìkan ní títì ẹ ìwọ ni Ọlọ́run bàbá wa àfa wa kéwù wọn là ń polongo káàkiri àti ìrì tuntun kankan fi kún látijọ́ yìí kèsì tuntun kankan wọ́n rí pé ńgbà mọ́kọ́ sí àkọ́kọ́ kútúbà l'Abuja. Allahu Akbar. Inú àwọn ọjọ́ tó jọjú ìmọ̀ lọ́dọ̀ mi jù kútúbà tí mo ṣe kọ́ ló jẹ́ ìmọ̀ mo ti ń ṣe kútúbà ó ti lé ní yóò ti fẹ́ máa tó 40 ọdún àti kankan. Ibi tó ga jù mo ti ṣe kútúbà tí gbogbo bẹ̀ ń lọ ibi tó ga jù ní lọ́rùn. Èmi là kọ́kọ́ ọmọ kékeré tí ọkọ̀ọ̀kọ́ lòun ṣe kútúbà lù yìí ọmọ èké kan ṣáájú mi rí bàbá wa ní Òkè Agodi àwọn là kọ́kọ́ àgbẹ̀ àfa tí wọ́n kọ́kọ́ dájímọ̀ àfa kan ṣáájú wọn rí èmi náà fẹnu sọ pé àkọ́kọ́ ọmọ èké tí ọmọ ẹlọ́run ṣe kútúbà tí wọ́n sì pé tì nílùú yìí ṣáájú mi àmọ́ ìrìn kankan mú wá ní tuntun ìrìn mú wá tọ́ba wo gbogbo tí n kẹ́ náà bọ́ọ̀ bá ní kí o ṣe Kamali mẹ́ o rí ti ṣe àdámọ̀ mẹ́ bọ́ọ̀ bá ti ṣe àdámọ̀ mẹ́ ọ̀tẹ̀ o ṣe rírí mẹ́ o rí nígbà tí bàbá wa Sàtàrù wọn sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ wọ́n sọ bá fa àlùbáríkà pé sáà àjọjòkó sọ̀rọ̀ pẹ̀lú bàbá yìí ìtì mọ̀ sọ́lá náà gẹ́lẹ́ iná lọ́lọ́ tún jù sáwọn náà lọ́kàn al-haqqu wahid òdodo èyí yàtọ̀ kọ́ra pé ẹgbẹ́ tí dúdú ọ̀sọ́ kíkọ́ sọ ọjà àwọn kan là ń ná lọ́wọ́ báyìí ọ̀dọ̀ làkún tó ń nẹ̀ tiwa mo máa ń tẹnu mọ́ kínní mo máa ń tẹnu àmọ́ àwọn tí wọ́n dáyàn pọ̀ máwọn ẹni Ọlọ́run àfikọ́ sánítà àfikọ́ sá kò sí nǹkan tí òde fẹ́ máa lò dé máa ń fẹ́ kí wọ́n paṣẹ́ mi jẹ́ ni òde tí mo bá tó wá rí pé lójútu dáadáa ẹ̀rì mi bẹ̀ òde tí ò ní dàlú òde tẹ́ má gbàlagbà òde tẹ́ mọ àwọn tẹ́ kọ́kọ́ ṣiṣẹ́ pé àwọn tẹ́ kọ́kọ́ ṣiṣẹ́ ni mọ́sọ́lá náà mo nílùú irú àwọn bàbá mẹ́rin yìí pọ̀ nọ̀ irú àwọn bàbá mẹ́rin yìí sẹ́ irú Sheikh Kamal irú Sheikh Adam irú Sheikh bàbá alágbàdúmọ̀ bàbá alágbàjì irú wọn pọ̀ lọ́rí àmọ́ kí ló tó jẹ́ pọ́lọ́run ń gbé àwọn mẹ́rin yìí jáde Ọlọ́run fẹ́ fi báyé sọ̀rọ̀ ni ó fẹ́ fi báyé sọ̀rọ̀ ni tó bá wá dáa fún ọ tó rò pé bó ṣe ń bá lọ yìí ọ dàbí pé tiẹ̀ náà fẹ́ jọ tiwọn yìí mọ́ wàá jẹ́ ká yọ dàrú mọ́ ọ lọ́wọ́ mọ́jẹ́ kó ń ṣe kí ni dàrú wọ́n ti rí pé ọlẹ́ ìfẹ́ jọ tàwọn ẹlẹ́yìn wọ́n á wọ́n pẹ́ tí wọ́n ṣe rún ọmọdọ̀ wọn wọ́n lè rí rẹ mọ́ báàbù àyàmú wọ́n lọ́ọ́ yà wọ́n ìjòkó nulẹ̀
ẹni sọ̀rọ̀ lọ́la ẹnìkan ní ọ̀rọ̀ ẹ fi ti ṣí àkùnmọ́ bàbá ìbẹ̀rù Ọlọ́run òun rò pé wọ́n máa ti èmi sọ̀rọ̀ ni àmọ́ ní gbogbo kẹ́lẹ́mọ̀ kọ̀ọ̀kan tí ń sọ bí mo ti ń sọ yìí ana ni mas'ulu al-awwal wal-akhir anha Allahu akbar kò sọ̀rọ̀ tí ń sọ yìí rí i pé mo kájú ẹ̀rọ mo kákọ̀rọ̀ ọ̀rọ̀ ní kápá mi ẹni tí máa ti ń sọ̀rọ̀ tọ́rọ̀ bá kápá rẹ̀ àwọn ọmọ kọ́rọ̀ jẹ ọ̀rọ̀ kápá rẹ̀ ní kọ́mẹ́ntì ń sọ kalimatun ghayru maqsuda ni apara sí ibú ní jẹ́ bẹ́ẹ̀ ọmọ àlè withdraw sọ́ọ̀dì òrókò tó sọ ni àyè sọ pé ní kìí sọ̀rọ̀ rẹ mọ́ ọba ti lè fi yàn kan síta kọ́rẹ́ mi ni kó tún wá sọ pé kìí sọ̀rọ̀ rẹ mọ́ àwọn òró yẹn ṣe yàn èyí ti dèyàn ká tó lè pèyàn lọ́rẹ̀ yẹn ọ̀rọ̀ náà pèsè bí sísè ń bá yẹn lọ yẹn tàtàbá sọ̀rọ̀ àwọn akíbà tàtàbá sọ̀rọ̀ àwọn akíbà wà á predict kí ni future lè yóò dá bóòsì lànà rẹ̀ bóòlù òní rẹ̀ bóòlù òsì lọ́la rẹ̀ oníjó lè deny friendship rẹ̀ tó bá ń bá ṣe gbogbo tí ẹ sọ kí ọ̀rẹ́ mi kó dé o àbábà yẹn kọ́ ni ọ̀rẹ́ mi ńláńlá ló dé ẹgbẹ́ láwà ní àràlú ẹgbẹ́ láwà ní àràlú ẹ̀yìn nínú láwà ní rí tí ẹni pé lẹ́yìn èdè sọ̀rọ̀ gan ṣé yóò ní rẹ́rìn báyìí. tọ́ bàbá wa Mufasiru gbogbo Ìlọrin ni wọ́n wọlé o. àfa máa ń kọ́ra wọn lé ni àfa sì máa ń kúnra wọn ni só ti yé báwo àfa kẹ́ ọ̀gbọ́dọ̀ máa ń sọ pé òun lòun jẹ gàba lérí gbogbo ẹnì kankan. ọ̀rọ̀ àbọ̀ ọ̀gá bọ́ bá ti ráwọn afẹ́ ẹgbẹ́ rẹ kọ́ ọ̀gá ju wọn lọ kọ́ ọ̀gá ju aláràṣọ Ọlọ́run kan lọ tó sì lè ga débẹ̀ ọba ti dá àfa ẹgbẹ́ rẹ tó bá ti wọlé dákàlé òun padà sọ́dọ̀ rẹ̀. bàbá wa Sanusi òun náà wọlé o àáfẹ́ lè tẹnubọ̀ra lẹ́nu tá a bá sọ̀rọ̀ nulẹ̀ lọ́dọ̀ mi. àyè ẹ̀kọ́ ni èmi bá Sanusi ó ti tó dákúmọ́ pàmí pẹ̀lú Yorùbá yìí èmi ọ̀gbọ́n Yorùbá tó báyìí yóò débi náà gbọ́ lárúbáwá tó báyìí wọ́n lọ́kọ́ pàmí pẹ̀lú lárúbáwá. aláìní àti ìjọba ẹsẹ̀ ìpínlẹ̀ lọ́dọ̀ mi lò wọ́n bá ṣàdúrà fún Sanusi dákúndé káàdùn àtòsí kébì náà máa ṣe fún wa débi ẹ rò pé Ọlọ́run bá torí Sanusi dákúndé àwọn ìgbẹ́ kò ló ti rí gbogbo àwọn ìwádìí yìí mú wa báyìí. Ọlọ́run ibi tá a ti lọ òun ni ọ̀rọ̀ tí afa wa baba wa Sataru tí wọ́n sọ ẹ̀yà wa afa àsìn ẹ̀dá kẹjá mọ́ ara wa gbogbo kí tata bá ga ẹ̀já mọ̀ fálí barika àwọn bàbá yìí iná là ń ṣe kíni iná là ń jẹ́ ẹ̀dá kòtòrò lọ́wọ́ eléyìí mòlúdi tá a ṣe lánàá nánu ní sẹ̀rí àlàyé eléyìí mòlúdi tá a ṣe ní òní nánu iṣu àti kílẹ̀ àtẹnumọ́ abẹ́ẹ̀kọ́ ni máa wọ́n tún mọ́jọ́jọ́ náà ọmọ èké tó bá fẹ́ rí dáadáa ṣe láyé àfi ká bọ̀wọ̀ àwọn bàbá yìí àfi ká ṣe kíni àfi ká bọ̀wọ̀ àwọn bàbá yìí ẹ̀dá kòtòrò lọ́wọ́ bàbá wa Yaya Sataru èmi àlùmọ́jìrì Ọlọ́run lèmi àlùmọ́jìrì Ọlọ́run iná lèmi lágbára Ọlọ́run 200,000 tèmi náà owó ikọ̀ náà insha Allah yóò dé ọ̀dọ̀ yín lágbára Ọlọ́run àwọn sọgbẹ́dẹ́ ni mo ṣe sọgbẹ́dẹ́ dé ni àwọn bàbá wa Sheikhana wa Murshidana Sheikh Tahir Bauchi hafidhahullah wa a'anahu wa ansa'a fi umrihi بتمام الصحة والعافية وأفاض علينا من بركاته إن شاء الله أفاوى عثمان وقرا wọ́n mú 100,000 wọ́n fi ṣe owó ìkùnà tí àwọn bàbá wa Sheikh Tahiru Bauchi náà kọlọmọsá tí ọ̀rẹ́ mi gbolo káàkiri tí mo ń pè ọ̀rẹ́ píkì kọ gbolo lọ tí ọ̀rẹ́ mi ti lọ múra lọ́la àbọ̀tọ̀la mo ti gbọ́ sẹ́. eri fóònù láti máa follow wá ìfàdí ìtọ́ra lọ́wọ́ ti máa ń bọ̀. sallallahu alaihi wasallam. ó wá ìfàdí tí wọ́n ju opere yìí lọ àbẹ́ ọ̀wọ́ jù lọ ni. ọ̀rẹ́dẹ́ ọ̀gbọ́n tá a wí. àgbẹ̀tọ̀ ọba afá ti gbọ́n tẹ́lu sọ. ọlọ́wọ́ sàjà ajá àlùbáríkà rẹ̀ bọ̀ bàbá Yaya Sataru bọ́lọ̀ ti mú yín kúrò ní pẹ̀lú bisimilahi ọlọ́wọ́ sábà dá yín padà sílé pẹ̀lú alhamdulilayi ọlọ́wọ́ fi sọ wá lóko ọbún bàbá wa Mufasiru gbogbo ìlú Ìlọrin mo rò pé àwọn ẹlẹ́mí ó gbé makrofóònù fún nísì tó ti kẹ́ tó ṣe lábàá náà bàbá sọ̀rọ̀ ló ṣe wù ẹ̀mí wà sílẹ̀ méjì ìmọ̀lẹ̀ ti ní pẹ́ pàdé lókè ní pàdé lẹ̀ àwọn ẹlẹ́mí ó gbé makrofóònù àbí ẹ̀kọ́ ni ní kò dákẹ́ mọ́ ní ìsàbẹ̀ ẹ̀kọ́ ni ọlọ́mọ sára ní kájà àlùbáríkà